Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Gúúsùláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Gúúsùláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fi ń wò wá àti títẹ̀ fi ń wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Gúúsùláìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Gúúsùláìtì kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ sí. Bismillahirrahmanirrahim. Adìẹ fẹ́ wọlé ń bẹ̀rẹ̀. Ẹ dákun bí ó bẹ̀rẹ̀ só lè forí gbá pẹpẹ. Bí ìbá ṣe palára ní ìgbára aga. Dr. Sharafa Gbadebo nílùú Ògbómọ̀ṣọ́. Ó mà jọ rẹ̀ lójú pọ̀ dókítà o. والكبرياء لربنا صفة بي. Ọlọ́run sì ti ní ajé agbádá ìjọ rẹ̀ lójúlẹ̀ fún òun kẹ́nìkan má bòun dù. Bóyá dókítọ̀ tẹ́ gbà àbí ká sọ pé tí wọ́n fún yín ni wọ́n ń gbé yín nú tíjọ rẹ̀ ni lójú fi wá pọ̀ bí ìgbà tí ò só ní mímọ̀ kan mọ́ lórí ilẹ̀ ilé Ọlọ́run àfẹ̀yìn nìkan. Tí ò bá ṣàṣìṣe míì máa ń ná ọ̀rọ̀ yín kọjá pé ìjọra yín lójú ó tó láti ṣe tọ́lọ́run fi ní gba iṣẹ́ yín lọ́wọ́ yín. Kí nǹkan kan má da látọ̀dọ̀ ẹnìkan àfi tó bá wá látọ̀dọ̀ yín nìkan. Bọ́lọ́run ṣe wá kẹ́ Ìlọrin tó sì ó gẹ Ìlọrin. Ẹ wá rí ìròyìn míì mú jáde lára Ìlọrin àfi irọ́. Níjọ́ tí Ìlọrin ti ń jẹ́ Ìlọrin tó fi dòní àbí tó fi di ọjọ́ tẹ́ ẹ ṣe prógámù ìyà tẹ́ ẹ ṣe láìpẹ́ yìí, kò sẹ́nì kankan tó fi oòrò ròyìn Ìlọrin rí. Ẹ̀yin làkọ́kọ́ àtàwọn ọmọ tẹ́ ẹ jíṣẹ́ fún tẹ́ ẹ jọ stage manage ìjókòó yẹn láti máa sọ pé Ìlọrin ń bọ oòrò. Mo tún ní láti máa ṣèwádìí kí pé ẹ àgbà wá sáìdì wo ni kẹjá mọ́ o. Ni wọ́n wá ń ka kótó wọ́n ń bọ sàárè, wọ́n ń bọ òkè sóbí. Péjọ mo ti máa dùn ní mo máa wò lọ́ọ̀kan ni. Ó ga ni ó fẹ̀ ni o. Ìmọ̀ bó ṣe rí dòní. Yàtọ̀ sí pé agbègbè ẹ̀kọjá àwa rí lọ́ọ̀kan débi tí ń wà mọ̀ bóyá wọ́n ṣe ń ṣe nǹkan kan bẹ́ẹ̀. Táwa ní ń bọ́ nínú àwọn àfáà wa tẹ́ ẹ̀ lè dákọ. Dr. Sharafa ìgbéraga ti fọ́ yín lójú o, kò jẹ́ ẹ rí náà o. Bẹ́ẹ̀ ṣe múra kankan lórí ọ̀rọ̀ fọ́tò ń jó nínú. Bíyàn bá ya fọ́tò ọmọ anáni, bíyàn bá ya fọ́tò kò ní wà lìjánà. Wọ́n àtàṣe tání àga kan náà wọ́n ẹjọ́ kan nù náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ sì kó Nàìjíríà ẹ̀kọ́ orílẹ̀-èdè míì lọ. Fọ́tò tẹ yẹ̀yẹ́ sí mẹ́wàá kì í ṣogún. Wọ́n sì gbé sórí afẹ́fẹ́. Níbẹ̀ ìyá tán lẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá ń fún wa lé excuses wípé ṣé ń gbà tí wọ́n wá fún wa ṣé kí ní ká má ya fọ́tò ní ẹ̀yìn epo mẹ́. Ládùúrú wàhálà yín lórí bí yẹn bá ya fọ́tò yóò wọ náà. Ṣé ó yẹ kí wọ́n ní ẹ wá gbà wọ́ọ̀dù gan kẹsì lọ gbà á? Ládùúrú fìtínà tẹ́ sí tẹ́tẹ́ ń fẹ́ mi ti wá rù yìí. Sọ́nà yẹn ní ká dẹrú yín ni. A lè ti ọ̀rọ̀ yìí mọ́ Ògbómọ̀ṣọ́ general débi táwọn wá sọ pé ẹ̀yin Ògbómọ̀ṣọ́ rárá.
Dr. Sharafa ló ní fìtínà. Ṣé ọ̀rọ̀ tẹ́ ń treat ní ìsìn sí aksamu tawhid nìyẹn eléyìí tí ń dàrú mọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ láwùjọ wa. Orígun kéèló ni tọ́pìkì tẹ́ ń treat yẹn wà nínú Islam. Àdáparọ́ ẹ sì gbé irọ́ tó pọ̀ tó báyìí lé odidi ìlú tó jẹ́ qiblatul Islam ní ilẹ̀ Yorùbá yìí pèlè lórí. Tẹ́ ẹ bá tún ní àṣìṣe míì má yàtọ̀ sí pé ẹ̀ ń da wáhádà Islam rú nílẹ̀ Yorùbá yìí ó tó ní tọ́lọ̀wọ̀n fi ní gbàṣẹ́ yín. Kí ni ẹ fẹ́ lò níbi ọ̀rọ̀ jákujàku tẹ́ ẹ gbé jáde yẹn? Mo sọ̀rọ̀ kan níjó ní lẹ́ni tó fi ń pe àfá Sharafa yẹn lẹ́yìn àkíyèsí. Àwọn kan náà àwọn ọmọ rẹ̀ wọ́n mẹ́sẹ̀jì mi, àwọn kan pè mí. Ṣé Dr. Sharafa wọ́n ń ṣẹgbẹ́ yín ni? Ṣé ọ̀rọ̀ tí Sharafa sọ náà ṣe ń ṣẹgbẹ́ tiẹ̀ náà láti dájú kọ Ìlọrin kó wá ti stage manager àwọn ọmọ ọlọ́mọ ẹ̀ wá ń parọ́ mọ́ wa? Oòrùn kọ́lọ̀ mọ́jọ́ wọ̀ lọ́rin, kọ́lọ̀ dákún, kò wọ́ lánàá, kò wọ́ níjẹ̀ta, kò wọ́ níjẹ̀rin, mọ́jọ́ wọ̀ lónìí sì mọ́jọ́ wọ̀ láíláí. Fẹ́ jànú sílá wà sí ń bẹ̀rẹ̀ gẹ́dẹ́ tó lè ṣàǹfààní fáwùjọ, wà sí ń bẹ bámú tó lè ṣàǹfààní fáwùjọ. Bun Sharafa wá yà sí yọ̀ lọ. Nílùú táwọn kan láwọn fẹ́ gbé òrùwọ̀, àwọn fẹ́ gbódún ọdún òsàwọ̀, àwọn fẹ́ gbódún eégún wọ̀. Ṣé Sharafa wá sí láyé ńgbà tí àtakò ni? Àwọn Majlisu Shabab wàhálà tí wọ́n ṣe lórí kí wọ́n má bàa wá bọ ọdún Yemọja ńlọrin lọ́dún tó lọ kì í mà ṣe wàhálà kékeré. Ẹgbẹ́ Ògo Ìlọrin má dìde, àwọn náà má jà fitafita pé ẹ̀sà bọ eégún ń bí, ẹ̀sà borò ń bí, ẹ̀sà bọ Yemọja ń bí, tọ́lọ́run ò sì jẹ́ kó wá sí múṣẹ. Àti Majlisu Shabab àtẹgbẹ́ Ògo Ìlọrin gbogbo wọn ni wọ́n ṣiṣẹ́ takuntakun níjọ́ náà. Ṣé Sharafa wá sí láyé ni? No, ń bẹ láyé. Ìjọra ẹni lójú ni ò jẹ́ káfá Sharafa ò gbádùn. Ní tẹríba fọ́lọ́run. Wal kibriyahu li rabbina sifatun bi. Àfá Sharafa ẹ fẹ́ tẹ́. Ó dàbí pọ́lọ́run ti padà lẹ́yìn yín ní wá ń tì yín lù wá. Tá a bá rọ́lù yín ẹ̀ ní sẹ́kù. Ẹ̀yin tẹ́jọ́ mọ́ kí wọn ẹ pè padà. Assalamu alaikum.